ẹ má tún dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀ bàbá tó dọ̀bálẹ̀ ni kò dé ẹ má dọ̀bálẹ̀ mọ́ ẹ má dọ̀bálẹ̀ mọ́ abẹ́rẹ́ rí nǹkan báyìí abẹ́rẹ́ rí báyìí abẹ́rẹ́ rí báyìí. 3,330,000 naira. abẹ́rẹ́ rí nǹkan báyìí bàbá ẹ má dọ̀bálẹ̀. ọlọ́run àtúbọ̀ ògùn ẹ̀yin tẹ́ tún ṣe ń náwó sí mi adafẹ́yìn náà ẹ̀yìn owó tí ọlọ́run àtúbọ̀ máa bùkún èyí tẹ́ fún mi ọ̀pọ̀ lọ́lọ́run máa fi rọ́pò ọ̀pọ̀ ní àṣírí pẹpẹ kì í tú àṣẹ Elédùmarè ní àṣírí yóò ní tú ẹ̀yìn owó tí ẹ̀yìn wáyé tí ẹ̀yìn abalẹ̀ adafẹ́yìn náà ẹ ṣé o. mo bá yín yin Ọlọ́run mo bá yín yin Ọlọ́run mo bá yín yin Ọlọ́run Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. Ẹlòmíì tí ò pé ni ó sọ pé ó pé ẹlòmíì á dẹ̀ pé àmọ́ bó ṣe ń fọgbọ́n iyọ̀ tí wọ́n so no níbí báyìí wọn kì í san ìdá mẹ́wàá pé wọ́n bá yàn gbowó wọn kì í san tẹ́ bá wá ṣiṣẹ́ ẹ̀rí ó tutù lé. 3,370,000. àwọn èèyàn máa gbà mọ́ o. 3,370,000. àwọn èèyàn gbà mọ́ o. èní mẹ́tẹ̀ wọn gbà mọ́ o. ẹ ṣé mo dúpẹ́. àwọn èèyàn gbà mọ́ o. ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe wá náwó sí mi yìí àgbàdo àwọn owó yín. Àmín Jésù. tá a bá rí ohun kan tó ń dùn ẹ̀yin náà láti sìn yín lọ Ọlọ́run á gbòòrò òtura sí i. Àmín Jésù. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rere ẹ ṣé mo dúpẹ́ o. àwọn èèyàn gbà mọ́ o. àbí oníkàsówó sí wọn owó dẹ̀ tó ń wọlé sí bówó dẹ̀ ṣe wọlé sí ẹ ti mọ̀ lámàfin mo sọ̀rọ̀ kọ́lẹ̀ ẹ̀kọ́ mọ níní bí wọn kì í sọ̀nà bí wọn pé torí ẹ̀lẹ́mí ò ní ìdá mẹ́wàá owó yẹn no Ọlọ́run kò fún yín ní iṣẹ́ gidi ṣe Ọlọ́run ń ti àwa lẹ́yìn bí lẹ́yìn táwa náà bá tó fún yín báyìí bá tó ń lọ sí màá tó ní kan fún yín káàṣì díẹ̀ lágbára lọ́wọ́ náà so ẹ jókòó Alebiosu so that ẹ ṣiṣẹ́ now Ọlọ́run ó tuntun lé sí o 3,382,000. 92,000. 3,392,000. ó máa ń lé sí i. 3,392,000 naira. gbọpẹ́ tí mo mú àkọ́ bí Ọlọ́run Jésù. bàbá mo fọ́ fún yín. bí n bá lè dúpẹ́ mo ti jọ lọ́rùn ní gbèsè o bí n bá lè dúpẹ́ bí n bá lè pàtẹ́wọ́ bí n bá lè. 3,397,000. 3,397,000. bí mo ṣe ń fẹ́ gbẹ́yìn. 3,397,000 naira. bí mo ṣe ń fẹ́ gbẹ́yìn Jésù. bàbá fẹ́ yín lónìí. orúkọ Jésù lẹ́nu mi ò dùn jóyún. kò wá ń ṣe pé wọ́n ti parí ìyẹn no èyí tó wọlé náà àgbọ́dọ̀ ó kulẹ̀ ti pé. 3.4 million naira. 3.4 million naira. àwọn èèyàn mi ní ògbà o. 3,400,000. àwọn ẹlòmíì lọ́kàn rẹ̀ bá ń pé níbo owó yìí ń lọ bíi mélòó kan èmi ò tí ì mọ iye tó ń lọ bẹ́ẹ̀ tí ṣó gbé dáadáa. mo máa ṣàṣetì. Are you sure? lọ́dọ̀ Jésù Olúwa kò máa ṣàṣetì. 3.4 million. 3,422,000. 3,422,000 naira. àwọn èèyàn gbà máa lọ́sàn-án yìí Alebiosu mi ò jókòó lẹ́yìn. àwọn ẹ̀mí ní ẹ̀jọba lẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. 3,422,000 naira. mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe ní. àwọn èèyàn gbà máa o. mo dúpẹ́ mo tọ́pẹ́ dá. wọ́n á gbà máa o. mo dúpẹ́ fún yín ẹni wọ́n á gbà máa o. ọkọ̀ yín á balẹ̀ àdáfẹ́yìn náà. Àmín. Hallelujah. 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 3,484,000 naira. 3,484,000 naira. àwọn èèyàn mi ò gbà mọ́ o. 3.484,000. àwọn èèyàn gbà mọ́ ọ̀rọ̀ lẹ́yìn o. Ọlọ́run lábẹ́rẹ́ nǹkan ni wọ́n á gbà mọ́ jẹ́ tún strẹ̀ náà wọ́n á gbà
3,494,000. Ọlọ́run àwọn èèyàn 3,494,000 èèyàn naira. bàbá Alebiosu. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá wọ́n tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Kí lè gbé sára wa? Mo bá ọ̀rọ̀ sára. Kí ni ẹ fi kí lè ṣe ń gbàjẹ́ débi? Mo ń dúpẹ́ fọ́lọ́run. Báyìí ń pọ̀jù ẹ̀ kí lè ṣe. Mo ń dúpẹ́ fọ́lọ́run ni o. Àwọn èèyàn gbà mọ́. Bàbá o. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Kí lè gbé wa? Bàbá ẹ ṣé o bàbá.
ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Lórí ìbùkún rẹ o. Bàbá. Kọ́ọ̀tù ẹ wọlé o. Gbé kọ́ọ̀dù ayé wọ kínní yìí. Kó jẹ́ wọn káǹtì lójú ẹsẹ̀. Kọ́ àwọn wọlé bọ̀ ẹ wá jókòó náà. Ẹ jágbọ́n tẹ́lẹ̀ sọ ẹ má bọ̀. Yes ma, mami era ma. Yes ma. God bless you. Yes ma. Ẹ ṣé ma. God bless you ma. God bless you ma. Ẹ ṣé ma. Thank you ma. Thank you ma. Yes ma. Ẹ máa rà nù ma. Ẹnìkan ní wait for 4 million sir. Ẹ ṣé ma. Thank you ma. Ẹ ṣé ma. Yes. Ẹni bẹ́ẹ̀ ló 5 million. Bàbá Alebiosu. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá kílẹ̀ fẹ́ dálẹ̀ báyìí. Màá kílẹ̀ sọ ma. Wọ́n ní kò bá àwọn 10 gan, wọ́n ní òpò jù. Ẹ ṣé. Ayé màmá kan o. 3,494,000. Mo fẹ́ ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Gbogbo yín ni mo kí, àtobìnrin àtọkùnrin. Mo kí yín pé ẹ ṣé. Àwọn ọmọ yín ò ní wó retí. Ọkàn yín á balẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọpẹ́ ni mo dù. Mi ò mú kankan wá. Torí pé tó bá ṣèyàn lórí ọpẹ́ láàdá. Ọpẹ́ ni mo dù. Ọlọ́run pàápàá náà kò béèrè nǹkan méjì. Ó ní bí kò ṣọpẹ́. Ó ní ká dúpẹ́. Ó ní ká dúpẹ́. Ó ní ká fọpẹ́ ká tún fi béèrè. Ọlọ́run mo dúpẹ́ oore tó ń ṣe lọ́wọ́. Mo dúpẹ́ ìtẹ́ ó tún máa ṣe. Mo dúpẹ́ ìtẹ́ ó tún máa ṣe. Ọlọ́run mo dúpẹ́ lórí ìjọ lọ́wọ́ àlàyé. Torí pé bàtí mo dé bí lẹ́nu mi ò bá pé wà láti ṣẹlẹ̀ lórí ìjọ yìí. Wọ́n sọ pásìkò Alebiosu ní nǹkan kan ṣẹlẹ̀. Ọlọ́run mo dúpẹ́. Gbogbo ọ̀nà ni mo fi ń dúpẹ́. Gbogbo ọ̀nà ni mo fi ń gbé yín ga. Gbogbo ọ̀nà ni mo fi ń yìn yín. Mo sì kí gbogbo àwọn tó ń fún mi lówó sẹ̀. Ọlọ́run mo bẹ̀bẹ̀ mo tọrọ láàrin èyí síjọ́ méje. Ohun ìyanu mo ṣe fún Ọlọ́run ṣohun ìyanu ayé wọn. Ṣohun ìyanu lórí iṣẹ́. Mo ṣe yìí. Ká tún lè máa dúpẹ́ sí Jésù Olúwa wa. Ẹ ṣé. 3,496,000 naira. 3,496,000 naira. Wọ́n ń dúpẹ́ ní ìwé má bàa pé ọpẹ́ ní ń dùn o. Mo ní ẹ mọ̀ wá wọ́n ní irọ́ ọmọ wa mo ní látàrí òkúta wọ́n náà máa wá káwọn lè dúpẹ́ torí ìrìn Abẹ́òkúta ọ̀kadà rẹ̀ ti gbé àṣìnà. ọ̀kadà ti gbé ń ṣìnà. 3,496,000. 3.5 million naira. 3,536,000. 3.536,000. Olúwa mo dúpẹ́. Kílà fẹ́ dálẹ̀ lọ́sàn-án yìí ẹni rọ̀lẹ́ rẹ̀. Olúwa mo dúpẹ́. Òdòjú àdúrà tí. Ọlọ́run mo dúpẹ́. 3.536,000. 3,536,000. Ẹ̀yin lè máa ń ṣe. Ọlọ́run mo dúpẹ́. Ẹ jẹ́ pípọ̀ yìí. Hello ma. Ọlọ́run mo dúpẹ́. Hello sir. Ọlọ́run mo dúpẹ́. Sir? Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Ma send me something. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Ó fi mí bújọ yìí. Ọlọ́run mo dúpẹ́. Hello. Ọlọ́run mo dúpẹ́. Ẹ káàsán sir. Receiving your WhatsApp number was on the net. Yes sir. Yes sir. You need number to join the WhatsApp group in yourself. Okay sir. Wọ́n á bá parí ẹ̀ chat mi sir. Ẹ ṣé sir. Yes sir. Máa wò sir. Yes sir. 3 million rí ìrókè. Mo kàn lè fẹ́ káàkà sẹ́ndì owó wọn sí wọn. Kọ́ndẹ̀ fàlẹ́ máa lọ. 3,548,000. 3,540,000. Tá ń gbé. 3,548,000. 3.548,000 naira. Ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú bàbá ẹ má kún. Ẹ ṣé mo rí àánú gbà o
mo dúpẹ́ mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ìmọ̀ mo dúpẹ́ o torí mo rí àánú gbà. Àwọn èèyàn jókòó parí. Torí mo rí àánú gbà. Àwọn èèyàn jókòó sọ́ọ̀ láì ní pé lọ́sàn-án yìí kí ẹ wà. Ọlọ́run ẹ ṣé. Nà yẹ́ mi dé. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé bí òkò kò bá yọrù mi mo tó dábẹ́kúta. Mo láti dúpẹ́ kí gbogbo èèyàn mọ̀ kọ́run pàápàá mọ̀. Ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o. Mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o. Gbogbo Àgbàlá Gabriel náà ń bá mi dúpẹ́ fún yín. Wọ́n ní ẹ ṣé. Èmi pàápàá dúpẹ́ ẹ wo ìdọ̀bálẹ̀ mi rí. Ìdọ̀bálẹ̀ mi rí o. Ìdọ̀bálẹ̀ mi rí ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. Ẹ má máa ìdáṣọ tí mo wọ̀ costume mi ni mo wọ̀ torí tí màá wẹ̀ lómi ni máa dáhùn pé ṣáà bí oṣù ni mo ṣe wọ̀ costume mi mo wọ̀. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo tọ́pẹ́ dá. Ẹ ṣé àánú Ọlọ́run ò ní wọ́n yín. Àmín Jésù. Àánú Ọlọ́run ò ní fi yín. Àmín Jésù. Ní gbogbo ìgbà ẹ máa ráàánú gbà. Àmín Jésù. Ẹ máa ráàánú gbà. Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀rọ kan àánú sí kẹ́ ẹ lọ ráàánú gbà. Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan àánú sí ẹ lọ ráàánú gbà. Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀rọ kan owó sí kẹ́ ẹ lọ rówó ń bẹ̀. Àmín Jésù. Gbogbo ẹni tó náwó sí mi tó fún mi lówó mo kà lẹ́nu síjọ́ méje kọ́nu kó fi owó ńlá kó fi rọ́pò bá mi. Àmín Jésù. Kó tó jọ́ méje mi kọ́nu kó bùkún yín. Àmín Jésù. Àṣírí olókun kì í tú àṣẹ Ọlọ́run ni àṣírí yín kó má ṣe tú kẹ́yìn náà máa rí ná kẹ́ ẹ máa rí lò kẹ́ ẹ máa rí jẹ kẹ́ ẹ máa rí mu kó má ṣe wọ́n yín. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Omi ata mo ò mọ ibi tí mo fẹ́ parí ọpẹ́ náà sí torí Ọlọ́run rí inú mi. Ta ló ń jẹ́ mi ata? Òun ni. Kí ló ń jẹ́ mi ata? Ṣé ní ìmọ̀ ni ṣé ní ìmọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo dúpẹ́ mo mọ̀ pé wọn náà máa fọkàn bá mi dúpẹ́ torí pé mi ò lérò pé irú orí o lè wọ mi ò lérò ìjọ tí wọ́n bọ̀ ṣe ni mo sọ fà báwo ṣáwọn èèyàn máa ràn mí lọ́wọ́ ṣá. Ó ti jẹ́ 3,568,000. 3,568,000 naira. Adúpẹ́ lọ́wọ́. 3,568,000 naira. Ẹ wá ibo là ń lọ lẹ́nu báyìí. Ẹja béèrè ibo là ń lọ. Ṣé 4 là ń lọ àbí 5? Ibo là ń lọ. Ẹni wá wó tí o. Ibo là ń lọ lẹ́nu. 3,579,000 naira. 3,579,000. Jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìgbàgbọ́ ni àwọn ọmọ mi tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn náà fi sọ̀rọ̀ wọn ní Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. 3,579,000 naira. Mi ò gbọ́ ẹ o. 3,579,000 naira. Hallelujah. 3,000,000. 3.6 million. Mo lọ sí ní 599. Ẹ ṣe wọ́n ẹ̀yà sẹ́ni 1,000. Ẹ̀yà Paul sẹ́ni 1,000 orí ẹ̀. Kó jẹ́ 3.6. Ó yà náà. 3.6 million. So send the 1,000 sí wa tí ó jẹ́ 360. Wọ́n máa gẹ̀. 3.6 million naira. 3.6 million naira. 3.6 million naira. Hallelujah. 3.6 million naira. Hallelujah. 3.6 million naira. Interfere ẹja mọ iye tó ń dá fáwọn èèyàn. Interfere kì í ṣe ṣe ló jọdọ mi o. Ẹja máa mọ iye tó ń fáwọn èèyàn. Ẹja máa mọ àwọn pọ́n lẹ́lẹ́dàá tí wọ́n o. Orí owó ó dá o. Bẹ́ẹ̀ ni orí mi á dá. Orí àwọn èèyàn ó dá o. Èyí tó burú jù ní kẹ́lẹ́dẹ́ èèyàn ó dá fún yàn. Ó máa gbọ́ orí mi ó dá. Ẹni tó ń gbowó fún mi bí eléyìí rí kó jáde kó mú ẹ̀rí ẹ̀ jáde. Tó gbowó fún èmi ló dárúkọ yìí. Èmi kàn sọ̀rọ̀ èyí ni mo mọ̀ ní tó bá gbowó fún mi kó mú ẹ̀rí jáde wá. Mo kàn pé yàtọ̀ sí kó tọwọ́ bàpò ó ní gbà mo fún ẹ bóyá ó lóun gba owó fún mi lọ́wọ́ èèyàn kó mẹ́rin wá tó fi. 3.6,006,000. 3.606. 3.606. Yes, sir. Hallelujah. Hallelujah. Bàbá, mo bá yín lọ́hùn. Mo bá yín lọ́hùn. Mo dúpẹ́ ṣé. Hallelujah. Mo bá yín lọ́hùn. Hallelujah. Bẹ̀mú wa ti nímọ̀ lára pé á ti ẹ̀kọ́ wọ fọ́ọ̀nà. Hallelujah. Mo ti ní tó fi lè. Hallelujah. Tó fi lè débì. Orí nǹkan báyìí. Hallelujah. 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 Orí nǹkan báyìí. Hallelujah.
orí nǹkan báyìí ó ń fò ní ó ti ń fò báyìí jẹ́ ń gbé pọ̀ nìyẹn. hallelujah hallelujah ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ bàbá sí wa. owó yín ti ń bẹ́ o. wà mí ṣe ilé tirẹ̀ wá wọnú wa lọ kó wá fún wa lágbára agbára tá wa yóò fi ṣẹ́gun ó kì í ṣe lérí rẹ̀ láì mú ṣẹ rántí ìlérí rẹ̀ tó ṣe. Ọlọ́run mo dúpẹ́. àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáàrin wa àwa mi ṣe ìrètí rẹ̀ wá wọnú wa lọ́kọ̀ wá fún wa lágbára agbára tá wa yóò fi ṣẹ́gun ó kì í ṣe ìlérí rẹ̀ láyé mo ṣe rántí ìlérí rẹ̀ tó ṣe. Ọlọ́run ẹ ṣé. 3,632,000. 3,632,000. mi ò gbọ́ ẹ o. 3,632,000 naira. àwọn èèyàn ò gbà mọ́ lọ́sàn-án. Hallelujah. àwọn èèyàn mi ò gbà mọ́ o. Hallelujah. 3,632,000. ṣé fún bàbá Alebiosu náà? Yes, sir. Ẹ ṣé. ṣé fún bàbá Alebiosu? Yes, sir. Ẹ ṣé ohun tí mi ò rókan rò, ohun tí mi ò lérò, ohun tí mi ò fọkàn sí. Mo kàn rò pé kí n débí náà kí n dúpẹ́ kán dẹ̀ fún mi kí n dẹ̀ máa lọ. Ẹ̀yin èèyàn yìí dẹ̀ tó ń padà, ẹ̀dẹ̀ tó ń ta mí lọ́rẹ, ẹ̀dẹ̀ tó ń fún mi sí. Owó ò ní wọ́n yín, àánú ò ní wọ́n yín, olówó ò ní wọ́n yín, àánú ò ní wọ́n yín. Ní orúkọ ti Jésù ti Násárẹ́tì. Láti ní yìí lọ orí a máa lé oore kún fún mi, ayọ̀ a máa lé ayọ̀ kún fún Jésù. Mo sọ pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run bí mi bá ń ṣe wòlíì Ọlọ́run láti àkókò yìí lọ ayọ̀ tẹ́yìn náà òrukàn o orí tẹ́ òrukàn o kó wọlé wá bá mi kó wọlé wá bá mi tó ń bẹ̀ kó ṣe ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa mọ̀ ṣe o àgbàfún yóò ẹ ṣé ẹ ṣé ẹ ṣé máa ẹ ṣé mo dúpẹ́ á máa pọ̀ sí o ẹ ṣé ma thank you ma thank you ma thank you ma. Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́. 3,635,000. Olúwa ẹ ṣé. 3,635,000 naira. ó wà òkè bẹ́ẹ̀ bó ṣe ń gbé Olúwa ẹ ṣé. bóyá ń súnmọ́ ẹ ó ń dọ̀. ẹja máa rí nǹkan fáwọn èèyàn. Ọlọ́run ẹ ṣé. ẹja máa rí o. Ọlọ́run ẹ ṣé. wọ́n lẹ́lẹ́ owó àwọn náà kan wá tọrọ o. kò wù mí o. ìtìjú ńlá ni kéèyàn máa tọrọ o. kéèyàn máa tọrọ ìtìjú ni. ìtìjú ni o so tán bá wá fún wọn wọn gbé jáde kò sẹ́ńtọ́ lọ́hùn lè lò fúrú nǹkan tá à ń ṣe kò sí. kò sí. àdàbí tó bá gbawó fún mi lókù àdàbí tó bá gbowó fún mi bọ́tọ̀ wọn bá gbowó bàbá fún mi alẹ́ ó wọ́n pè mí ó sọ̀rọ̀ pa àwọn ọkọ̀ lọ́hùn àdàbí tó bá gbowó fún mi o torí wọ́n ní mo bàbá gbọ́ ẹ má sọ̀rọ̀ ẹnikẹ́ni o. wọ́n fi fídíò sọ pé wọ́n ní èmi téèyàn bá fẹ́ tọrọ owó kò sí tí ò lè sọ àdàbí tó bá gbowó fún mi yàtọ̀ sóòótọ́ tó bá pò tọ́nà wọn fún mi fúnra wọn yàtọ̀ sí yẹn wọn ò gbowó fún mi tó bá dẹ̀ gbowó wọn kò ó fún mi. bàbá ẹ má sọ̀rọ̀ àwọn èèyàn ẹ má wọrí. tó bá dẹ̀ kó fún mi nìyẹn òun nìyẹn ọlọ́run nìyẹn o. bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lórí péjì ẹ máa gbọ́ bàbá lórí péjì wa àkíńtà ọ̀rọ̀ báyàn ẹnikẹ́ni mi mọ ẹ tẹ̀ sọ mi mọ ẹ. ní pé nígbà tí mo sọ́nà dé ọ̀rẹ́ta mi ìdárúkọ ẹni bọ̀. ẹ mọ wà dárúkọ ẹ mọ ẹ dárúkọ ọlọ́run tó ṣẹlẹ̀ ìfún yín ẹ̀rí pọ́lọ́ ògbó ní fún lọ́run. Hallelujah. Hallelujah. ẹjẹ́ wa máa lọ ẹjẹ́ wa máa lọ kádúkádú bẹ́ fún ọlọ́run fún tí ọlọ́run ṣe ẹ má ti dẹ̀ kí n sẹ́ndẹ̀ sí wọn ẹ má ti dẹ̀ àbí kí n sẹ́ndẹ̀ mọ́. mo ti sọ fún mi tẹ́lẹ̀ lọ́wọ́ ní àbẹ́ máa bá mi ní sùúrù sí i bóyá àwọn èèyàn sì lè fún mi ní nǹkan sí i mi náà ti sọ tẹ́lẹ̀ kí n tó wá náà pàtẹ́lẹ̀ ní kí n wá lè lò náà ni mo ṣe. ẹ jáwọ́ tó ṣẹlẹ̀ ní alẹ́ sí àárọ̀ ọ̀la torí látọ̀dá la tó bízì so àti ti bẹ̀rẹ̀ program tẹ̀lé mi lọ́la ẹ ṣé dúpẹ́ ẹ ṣé. Alebiosu kí bàbá kí ló ń jẹ́ Alebiosu kí ló ń jẹ́ bẹ́ẹ̀. orúkọ àwọn òbí mi ni o tí mo ṣe bá tí wọ́n ń jẹ́ nìyẹn pé Alebiosu
mo wá béèrè wọ́n nítorí pé oṣù ò ní lé kápẹ́ ẹ̀ má ka pé tóṣù bá lé apẹ́ ẹ̀ má ka ni o oṣù ìyẹn ni pé tóṣù bá lé ẹ máa rí i pé ó máa yọ gbogbo èèyàn á rí tóṣù. ẹ wo àwọn èèyàn ní ká má ti lọ o àwọn èèyàn ní wọ́n ń dáadé ká má ti lọ ẹni ká má ti lọ àwọn ní 3.635. 3,635,000. 3,635,000 naira. àwọn ìwà ni má ti lọ o ẹ jẹ́ á lọ ilẹ̀ ti ń ṣú it's getting late. 3.635,000. Yes, sir. 3,635,000. 3,635,000. Ọlọ́run ń ṣàánú wọn ní o. Maria eré ẹni gbẹ́kẹ̀lé wa ràn mí lọ́wọ́ dábòbò mi àná torí ògo rẹ o Jésù Kristi ọmọ Ọlọ́run ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa ràn wá lọ́wọ́ dábòbò wa àná torí ògo rẹ o ó ní Michael ajagun ṣẹ́gun ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa wọ́n ní ilé tó kọ́ mílíọ̀n torí tó ń gbóyè sá ògo ayá lọ please wait for him sir you are sharing the life for others ọ̀dọ̀ ayé máa rìn lọ́wọ́ sẹ́ni ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ no don't go God bless all the givers ọlọ́run ọ̀ṣọ́ba ìsìn fún ẹyẹ èèyàn mi yìí jẹ́ tún wò what was this 3.640. 3,640,000. àwọn èèyàn mi ń gbìyànjú. 3,640,000 naira. ẹ ṣé mo rí àánú gbà bàbá ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o Ọlọ́run mo dúpẹ́ pé ò kọ̀ mí sílẹ̀ ẹ ò wo ta ìpè tó ní iwájú yín ẹ ò wo ta ìṣe ìfẹ́ yín tó Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́ torí ẹ ò fi mí sílẹ̀ ẹ ò fi ìjọ yìí sílẹ̀ ẹ ò forí kankan wá sílẹ̀ ẹ ń jẹ́rìí ara yín ẹ jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ lè wà láàyè síbẹ̀ Ọlọ́run ẹ ṣé 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 Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ tó gbọ́ ọpẹ́ Hánà Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ ló gbọ́ ọpẹ́ Abraham Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ tó gbọ́ ọpẹ́ Mósè Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Jesus. irú aṣọ àmẹ́wẹ̀ aṣọ àmẹ́wẹ̀ yes sir yes sir yes sir. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé àṣìbẹ́ ẹ ṣe máa ń ṣe mi ò mọ̀ Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o torí mi ò lẹ́ni kankan mi ò ní kò sí tó lè ṣe kò sí tó lè ṣe kò sí tó jùlọ ká ló jùlọ kí lẹ lè ṣe kí lẹ lè ṣe tálẹ̀ jùlọ wọ́n ṣe dọ̀mọ́ mi bí kí n bá lè jẹun rárá wọ́n ṣe dọ̀mọ́ mi bí kí n bá lè wọṣọ ó dẹ̀ mọ́mọ́ ó dẹ̀ dìde inú àánú ẹ̀ ó dẹ̀ ṣàánú fún mi Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ náwó tọrẹ àánú sí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kákúrú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kú fọ́tàyọ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o mo sọ lẹ́ẹ̀kan sí pẹ́yìn náà ò ní wówó tí mo sọ lẹ́ẹ̀kan sí a máa pọ̀ sí o a dà fún yín o nǹkan ò ní ṣe yín kò ní ṣàwọn ọmọ yín. 3,641,000. Ọlọ́run ẹ ṣé. 3,641,000 naira. So to God be the glory great things are done. mo tún gba Ọlọ́run gbọ́ sí. Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe mo tún gba Ọlọ́run gbọ́ sí. èmi pàápàá mo gbà gbọ́ sí. mo gba Ọlọ́run gbọ́ sí. mo gbà gbọ́ sí. kò yẹ kí wá wà lálẹ́ mi o. kò yẹ kí ẹ wá o. kò yẹ kí ẹ wá o.